Are you waiting for Alenikaro Part 2? Or do you think the story should end here? Would a sequel bring healing or reopen scars? Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ó lè jẹ́ èyí tó ẹ̀ṣẹ̀ jáde, èyí tó ń bọ̀ lọ́nà tàbí ìta àti wò lọ́jọ́ pípẹ́. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, ibi la ti ń ṣàtúpalẹ̀ èèyàn review movie. A kì í upload sinimá onísinimá o, ṣùgbọ́n àtúpalẹ̀ lásán ni àwa máa ń ṣe. A máa ń review ni. Tó bá jẹ́ èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ láǹfààní láti rí ìkànnì yìí, ohun tẹ́ ẹ ní láti ṣe ni pé ẹ hit subscribe button yẹn, ẹ bá a subscribe sí bíbá yìí, kẹ́yìn náà lè máa rí gbogbo àwọn notification yẹn lórí iṣẹ́ pọ̀ tá a máa ń ṣe. Ẹ kú kalẹ̀. Bí mo tún ṣe ń rìn lórí YouTube lénìí ni mo tún rí Alenikaro. Mo wá ní kí n mú wá fún yín ká sọ̀rọ̀ ń pẹ́. Ṣé part 2 ẹ̀ ń dúró dè? Àbẹ́ ẹ̀ dúró dè? Ṣẹ́yìn like àwọn òṣèré tó ṣiṣẹ́ ń bẹ̀? Ṣé ẹ lè rate sinimá yìí ní 10/10? Ṣé ẹ ti wò àbẹ́ ẹ̀ tí ì wò? Tẹ́ ẹ bá ì tí ì wò, ẹ̀yin ẹ lọ wò. Tẹ́ ẹ bá ti wá dé, ẹ padà sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé, kẹ́ ẹ comment, kẹ́ ẹ sọ review yín fún mi. Alenikaro is a hard-hitting Yoruba drama that strips away the uniform to expose the rot beneath power. Set within the police force, the film confronts corruption, domestic abuse, and the heavy cost of silence, both at home and in society. Ẹ wo, nǹkan tí mò ń sọ, ẹ lè understand it dáadáa. Ẹ̀yin máa lọ sórí APATATV Plus báyìí lórí YouTube. Kẹ́ ẹ lọ wo Alenikaro. Alenikaro. Gbogbo ohun tí ẹ bá ń ṣe, kó máa rántí ọ̀la o, kó máa rántí alẹ́. Ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe sínú ẹ̀? Wọ́n ní ẹni gbèbù ìkà, ọmọ àjẹ́ ń bẹ̀, ọmọ àjẹ́ ń bẹ̀. Òun lè má jẹ, ṣùgbọ́n àwọn ọ̀ràn dìran ẹ̀, wọ́n á jẹ́ ń bẹ̀ o. Alenikaro ó ti ń ṣò lórí APATATV. Bẹ́ẹ̀ bá tún rí wò ń bò míì, ẹ̀dá sinimá ni, ìyẹn ò dẹ̀ dá. Torí ẹ̀ làwọn ò ṣe upload sinimá ẹnì kankan. Tẹ́ ẹ bá ṣàkíyèsí lára kìíní tá a gbé sójú YouTube yìí, ẹ lè rí APATATV nínú ẹ̀ torí àti kọ́gbọ́n. Àti kọ́gbọ́n. Àwọn òṣèré wo lẹ láǹfààní láti bá pàdé nínú Alenikaro? Anike Ami, gbogbo ẹ̀yin olólùfẹ́ Anike, ẹ̀yin team Anike, ẹ̀yin tẹ́ máa ń jẹ́ Anike lẹ́nu. Alright, ẹ máa ní láǹfààní láti rí Anike Ami nínú iṣẹ́ yìí Alenikaro. Mide Martins, Fine Girl Day, Ọ̀gbàdé, Ọlátúnbọ̀sún Abégúndé, Ẹ̀bùn Olóyèdé, Igwe Theatre, Angela Joseph, ẹ máa rí wọn nínú Alenikaro. Ẹ̀yin náà ṣe wá ń dúró de apá kejì, àbẹ́ ẹ̀ dúró de apá kejì. Àti pé tẹ́ ẹ bá ti wo apá kìíní, sí ìwò lẹ́yìn lérò pé ẹ lè gbóṣùbà ràbàǹdẹ̀ fún nínú apá kìíní Alenikaro. Bẹ́ẹ̀ báyìí tí wò, ẹ sáré lọ wo lórí APATATV. Tẹ́ ẹ bá ti wò tán, ẹ máa padà bọ̀ lórí lẹ́yìn ìtàgé, kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín lẹ̀, kẹ́ ẹ rate fíìmù yẹn fún wa. Bóyá ẹ lè rate ẹ̀ ní 10/10. Ẹ ṣeun gan. Ẹ má gbàgbé bí mo ṣe sọ fún yín wípé tó bá jẹ́ èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn láǹfààní láti ṣe alábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá, ẹ bá hit subscribe button yẹn, ẹ subscribe sí bíbá yìí nítorí ẹ lè máa rí àwọn notification yẹn bó bá ṣe ń wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjì. Ẹ wo, ẹ kú kalẹ̀.